ẹ wá sọ wá àlàáfíà mi ń bí ẹ wá àlàáfíà mi ń bí. èmi táyé ti rò pin wípé kò ní German floor ló dúró yìí. ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ èmi náà ẹ̀mí mímọ́ Ọlọ́run ṣe ẹ̀mí mímọ́ 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 ṣe Jésù ṣe Jésù ṣe Ọlọ́run pé bàbá mi ó 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 ṣe Ọlọ́run pé bàbá mi dé mọ́lá Musa Ọlọ́run ó ṣe Ọlọ́run pé bàbá mi ó ṣe Ọlọ́run pé bàbá mi ó ṣe ẹ̀yin adúró fẹ́fẹ́ ẹ ṣe mú wọn kó olùkọ́ ayálégbé ẹ mú ọ̀pọ̀ ọlọ́run òṣìrá rẹ̀ Ọlọ́run máa ṣe ẹ̀mí mímọ́ máa ṣe àti lẹ́ẹ̀kan wọ̀nyí ọjọ́ tó ti pẹ́ ṣùgbọ́n àmú ṣùgbọ́n lọ́jọ́ tí ó dé olùgbàlà ayé mi sì létò lẹ́yìn báyìí bàbá mi àmúṣàn Gabriel ẹ̀mí mímọ́ ó ṣe Ọlọ́run mi ó ṣe ẹ̀mí mímọ́ ó ṣe Ọlọ́run mi ó ṣe ayídára ó ṣe akirisọ́rọ́ ó ṣe aṣọ ọ̀sẹ̀ gan mi dògbò aṣọ ọ̀sẹ̀ yẹ̀yẹ́ mi dá yẹyẹ níṣojú ọ̀tá níṣojú ẹlẹ́gàn níṣojú aláròpé ẹ̀dá ènìyàn Ọlọ́run máa ṣe ìgbẹ́ bàbá mi pé mi Ọlọ́run ó ṣe àánú rẹ̀ ló sọ̀rọ̀ àánú rẹ̀ ló sọ̀rọ̀ àánú rẹ̀ ló sọ̀rọ̀ agbára mi kọ́ òye mi kọ́ ìmọ̀ mi kọ́ mi ìgbé mi yẹ ṣùgbọ́n fàánú gbá mi rí àánú rẹ̀ ló sọ̀rọ̀ bàbá agbára mi máa kọ́ ìwọ ni àánú rẹ̀ ló sọ̀rọ̀ bàbá agbára mi máa kọ́ ìwọ ni ayé orí abẹ́bẹ́ ẹsẹ̀ ẹ̀ní jábọ̀ àní ṣíṣe ogun ẹlẹ́ni ní òní lágbára lórí ògo yìí ogun ẹlẹ́ni ní kò ní lágbára lórí ògo yìí oore ìyanu lórúkọ Jésù kò ní dáwọ́ dúró ìyanu kò ní dáwọ́ dúró ẹ máa ṣe Ọlọ́run pé bàbá mi ṣe ó sì jọ mí lójú ó sì jà mí lẹ́nu ó mú mi kú ọdún ọ̀sì ọkọ mi ní ajá lẹ́gbẹ́ Jésù ò ṣe 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 èmi alákìísà ẹni tí ìyẹ́ bí gbé Ọlọ́run ọmọ ṣe àánú rẹ̀ sọ̀rọ̀ tó báyìí ó yà mí lẹ́nu ó jẹ mí lójú àánú rẹ̀ ló sọ̀rọ̀ bàbá agbára bàbá kò ìwọ ni Ọlọ́run ọmọ ṣe Ọlọ́run ọmọ ṣe ó dáwọ́ dúró Ọlọ́run má jẹ́ mọ́ ṣe Ọlọ́run má jẹ́ mọ́ ṣe ó jọ mí lójú ó kọjá gbọ́ mi ó kọjá òye mi ẹ̀jẹ̀ dúró Ọlọ́run ó ṣe Jésù ó ṣe Ọlọ́run ìgbẹ́ ṣe ẹ̀jọ̀ rí abẹ́bẹ́ ẹ̀ní jábọ̀ ẹ̀ní ṣíṣe ọ̀kọ̀ọ̀kan yóò ní tọ́yí ẹ̀ní gbẹ́yìn dìgbàdìgbà wọlé ẹ̀ní rọ́gbọ̀ àṣìṣe akọ́kọ́ ní ìyàwó rẹ̀ ìrànlọ́wọ́ dìde yóò dìde bẹ́yìn náà níbi gbogbo ìrànlọ́wọ́ dìde bóyí àánú ọgbàrá olórí ayé yìí àánú ọgbàrá ẹ̀mí mímọ́ àánú ẹlọ́sọ̀rọ̀ àánú ẹlọ́sọ̀rọ̀ ọkọjá gbọ́ mi ọkọjá yẹ mi àṣẹ́mi náà jọ mi lórí lórí fọ́ọ̀sù kẹrin náà lé wa jáde tí àwọn ọmọ mi sunkún tẹ̀lé wọn tí wọ́n kẹ́rù kiri inú ilé àlọ́pọ̀lọ́gbẹ́ àtọ́rọ̀ mi ọ̀pọ̀lọ̀ jẹ́ sọ́wọ́ àtọ́rọ̀ mi ọjà pẹ̀lú ìpìlẹ̀ ọjọ́ kàmúsọ àti ìpìlẹ̀ ọjọ́ mọ́lá àmúsọ ní ó gbé mi dìde àti ìdílé bàbá yìí ní ó gbé mi dìde àti ìnú rẹ̀ ó wà mí rí àgbẹ̀gbẹ̀ ayé ti dúpọ̀ ẹjọ́ ti pa àti mi náà yóò kẹ́ mi náà àti yóò kọ́ ìdílé mi àti yóò kọ́ ìdílé mi Ọlọ́run àmà ṣe kí ni mo bá ṣe kó sí gẹ́gẹ́ ṣùgbọ́n kí n máa dúpẹ́ lọ́wọ́ yín Ọlọ́run ìgbẹ́ ni kí n máa yìn lọ́pọ̀ Ọlọ́run ìgbẹ́ ni kí n máa yìn lọ́pọ̀ iná ọmọ òní jó yín ní gbogbo ọ̀nà iná ọmọ òní jó yín ní gbogbo ọ̀nà iná ayé òní jó yín ní ṣubú dẹrù ògbó ẹrù ọkọ yóò ní dìbàjẹ́ ẹrù ọkọ yóò ní pàṣẹ iná ọmọ òní jó yín iná ayé òní jó yín ẹni jẹ́ kàkọ́lẹ̀ kù ní gbogbo ọ̀nà ìgbẹ́ yẹn mọ́ bọ̀ mí ìgbẹ́ yẹn mọ́ bọ̀ wọ́n bàbá ni a mú sẹ́ ẹ̀yọ́ ọmọ ọmọ sẹ́ni nínú mi tí a bá wọnú mi kò lè kọ́sẹ̀ àmì bàbá àti ibi tó ti bẹ̀rẹ̀ mo dúpẹ́ ibi tó bá dé mo dúpẹ́ ibi tó mú lọ mo mọ̀ pé mi lọ́dọ̀ ni àbí ọkọ ti lé mi jáde wọ́n ti sẹ́pọ̀ ti tó mú wa àbí ìdílé mi náà kọ́ mi sílẹ̀ wọ́n lọ kú mi tí ń gbẹ̀gbẹ̀ ayérayé ò ṣe o Ọlọ́run ìpè àti májẹ̀mú ò ṣe Ọlọ́run Adémọ́lá ò ṣe
Ọlọ́run Àgbàlá Gabriel ló ṣe títí ayérayé la ó máa yàn ọ́ títí ayérayé la ó máa gbé ọ̀gá Sátánì ti fẹ́ gbá mi dànù Sátánì ti fẹ́ gbá mi dànù kò jẹ́ fẹ́ jẹ́ kí ìlérí àti má jẹ̀mú náà wá sí ìmúṣẹ. Ọlọ́run ọmọ ṣe ó jẹ́ kí ìlérí àti má jẹ̀mú náà wá sí ìmúṣẹ. Ó jẹ́ kí ìlérí àti má jẹ̀mú náà mo fẹ́ sọ German floor láti ẹ̀dẹ̀ German floor ẹjẹ́ kó ti kan lé iná. Ó ṣe fún mi dání o, ó ṣe tó yà mí lẹ́nu o bàbá. Ọlọ́run ṣe. Èmi náà wà nílé. Èmi náà wà nílé. Èmi náà wà nílé. Ọpẹ́ tó ti bú mi. Ó ti pẹ́ tó ti bú mi. Ó ti pẹ́ tó ti bú mi. Wọ́n sọ wípé àṣìṣe kò sákòjọ. Àṣìṣe àkọlé lórí. Àṣìṣe àtúnjẹ gbèsè. Àṣìṣe àní ọ̀nà àbáyọ. Gbogbo omi tá a bá dé dúró ọ̀nà dín ni. Tá a bá súnwájú kò sọ́nà. Tá a bá sún sẹ́yìn kò sọ́nà. Àṣàgbé bàbá mi dé mọ́lá mú nínú aginjù lọ́kọ̀ mi wá. Láńlọ́ọ̀dù mi lẹ́gbẹ̀dẹ́ ló mú wa débi. Àṣàgòrò mi ó ń bọ̀ wá búyọ̀. Àṣàkùn mi ó padà bá ó jẹ́rìí. Àṣàyẹyẹ mi padà bá wá jẹ́yẹ. Jésù ọ̀tẹ̀. Jésù ọ̀tẹ̀ ooo. Jésù ọ̀tẹ̀. Ẹ̀mí ọ̀sẹ̀. Jésù ọ̀sẹ̀. Jésù ọ̀sẹ̀. Jésù ọ̀sẹ̀. Jésù ọ̀sẹ̀. Ọjọ́ Monday náà bẹ̀rẹ̀ foundation yìí. Jésù ọ̀sẹ̀. Wọ́n dẹ̀ ṣiṣẹ́ wọ́n ṣiṣẹ́. Jésù ọ̀sẹ̀. Nígbà tí mo délé ní ọ̀sán Saturday tí mo ṣe live wọn àwọn èèyàn pè mí wọ́n ní dádì a lè kọ́ yàrá kan fún wọn o. Èmi ní èmi kàn fẹ́ bá wọn gbé yàrá kan dúró kí wọ́n tiẹ̀ kúrò ní ẹlẹ́gbẹ́ kí wọ́n kúrò lẹ́lẹ́gbẹ́ pé èèyàn ń yá ilé gbé. Àwọn èèyàn wá pè mí wọ́n ní láyéláyé a lè kọ́ yàrá kan wọ́n ní wọ́n máa kọ́ 2 bedroom flat. Jésù ẹ̀mí mi máa ṣe jídára ọmọ ṣe o kí ni máa ròyìn ní gbogbo ọ̀nà ẹ̀mí mi máa ṣe ẹ̀mí mi máa ṣe alágbàwí àdá ọ̀tẹ̀ ní gbogbo ọ̀nà Ọlọ́run ọ̀tẹ̀ o ilé yín ò ní túká ilé yín ò ní túká àgbo ìjọ Ọlọ́run yóò tẹ̀síwájú lórí ọmọ ẹ̀ ní jẹ̀kọ̀rọ̀ lórí aya ẹ̀ ní jẹ̀kọ̀rọ̀ iṣẹ́ ìrántí ò ní dàrú inú iṣẹ́ ìrántí ò ní dàrú ogun àtẹ̀yìnjà wà ní ìjà yẹn ogun àtẹ̀yìnjà kò ní ìjà yẹn ọ̀rẹ́ mílíọ̀nù Ọlọ́run ó gbé wá fún yẹn torí pé ẹ̀ṣẹ̀ mi aláìní lóore torí pé ẹ̀ṣẹ̀ ìdílé mi aláìní lóore torí aláìní lèmi kára mi sí túbọ̀ gbé mi jáde ẹ mú aṣọ àìní ẹ mú kúrò ẹ mú aṣọ òsì ẹ mú kúrò ẹ mú aṣọ ìpọ́njú ẹ mú kúrò ìrànlọ́wọ́ lójoojúmọ́ àánú lójoojúmọ́ ní ìṣẹ́jú lórí ìdílé yẹn lórí ayé ọmọ yẹn lórí ayé ẹbí yẹn ní gbogbo ọ̀nà kò ní dáwọ́ dúró torí pé ẹsẹ̀ ìdílé mi lóore èmi alákìsà èmi oníbírísókè èmi alápọ̀mìtà Ọlọ́run má jẹ̀mú o wọ́n gbé sáwọ̀ yìí ni mo ti ṣe rí ṣùgbọ́n kò sí àkójọ Ọlọ́run má jẹ̀mú ó wá mú ẹ̀gẹ́ wa ó sọ di ògo àṣẹ́gi tàdánwò kò sí tá a ṣe rí ẹ̀mí mímọ́ ṣe bí mo bá ti pọ̀ lọ́kọ́ ọmọ gbé bí mo bá ti pọ̀ làwọn ọmọ mi ọmọ gbé ikọ̀ ọba kan lọ́wọ́ wa à ń fi kan yí kan ni ogun gbèsè náà dúró lọ́tún ogun àní dúró lọ́sì ogun ìpọ́njú wa pọ̀ tó bẹ́ẹ̀ gẹ̀ àṣẹ ìdílé dé mọ́ra musa àṣẹ ìgbé bàbá mi dé mọ́ra musa àṣẹ òní ọmọ ìpín ìyá mi ta àṣẹ òní ọmọ ẹ̀gàn mi dògo àṣẹ yóò mú yẹ́yẹ́ mi dáyẹ́yẹ́ níṣojú ọ̀tá níṣojú ẹlẹ́gàn gbogbo ọ̀nà lórúkọ Jésù yóò máa dún fún yín ni tí ẹ bá ti ń lù lórúkọ Jésù yóò máa dún fún yín ni tí ẹ bá ti ń lù lórúkọ Jésù yóò dún fún yín lórí ọmọ yóò dún fún yín lórí aya yóò dún fún yín lórí gbogbo ẹ̀gbọ́n yín àtàbúrò yóò dún fún yín ní gbogbo ọ̀nà yóò dún fún yín Ọlọ́run ó ṣe Ọlọ́run ó ṣe ajá yẹpẹ ajá blọọ wọ́n já gravel yẹpẹ nìyẹn wọ́n já blọọ wọ́n já blọọ 1000 wọ́n dẹ̀ tún kó mi bọ̀ nírọ̀lẹ́ blọọkù lélẹ̀. now ẹ wo orí ń tà wá yìí German floor ni standard ni a ṣe German floor wọ́n ṣe parí ẹ̀ lọ́sàn-án yìí ní so wọ́n láti lè tẹ̀ ẹ́. ìgbà mo ní yàrá kan la máa kọ́ àwọn èèyàn ní láéláé pé 2 bedroom flat ni
la máa kọ́ pé kí n tún màmá yẹn gbé wá ní wọ́n ní kí n tọ́ àwọn méjèèjì wá nírọ̀lẹ́ Wednesday mo ń bọ̀ ẹ pẹ̀lẹ́ pé kí n tún wọn gbé wá pé àwọn ó ṣe nǹkan kan àwọn èèyàn mi ní Àgbàlá Gabriel àkọ́ yàrá kan lóòótọ́ a ní alẹ́ oníbàṣe máa ṣe ṣùgbọ́n ìyá ilé àtọkọ ọmọ yìí láti ọmọ Iléṣà ni wọ́n Mr. and Mrs. Adédoyin àbí Adédoyin pé wọ́n kọ́ yàrá kan wọ́n ní 2 bedroom flat ní ká bá wọn kọ́ mo wá ní kán bẹ̀rẹ̀ foundation ẹ̀ lẹ́ ń wò yìí German floor náà ṣe parí orí German floor la wà yìí òun ló bí ọ̀tá ṣẹ̀ṣẹ̀ parí a dẹ̀ ti já block díẹ̀ so to God be the glory ọ̀rẹ́ tí mo gbé wọn èmi kàn wò pé kẹ́mi kàn tiẹ̀ ràn wọ́n lọ́wọ́ ní ọwọ́ tèmi níwọ̀nba tí mo lè ṣe mọ́mí ẹ̀ dìde bàbá mi ẹjẹ́ dúró báyìí bàbá mi ẹjẹ́ dúró báyìí ó ti sẹ́ o bàbá ti sẹ́ o ó ti sẹ́ o Jésù tẹ̀sẹ̀ o ó tó bá mi lẹ́rù bàbá ti ṣe o àánú rẹ̀ ló sọ̀rọ̀ bàbá agbára mi máa kọ́ o ìwọ ni o Jésù ṣe 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 àmì ọ̀ṣẹ́ Jésù ọmọ ṣe àmì ọmọ ṣe Ọlọ́run ṣe ó dáwọ́ dúró ó dá mi dá ó dá mi dá ó dá mọ̀ mi dá ó dọ́kọ̀ mi dá Jésù ọ̀ṣẹ́ ó jí Sátánì ó ti gbọ́kọ̀ mi dànù Ọlọ́run mọ̀ mọ̀ yẹn àìsàn torí ògo iná ni ẹ̀mí mi máa mọ̀ ṣe torí ayọ̀ ayérayé náà ni Ọlọ́run ọmọ ṣe Ọlọ́run ọ̀ṣẹ́ àmọ́ ọ̀ṣẹ́ Jésù ọ̀ṣẹ́ Jésù ọ̀ṣẹ́ àwọn ìwádìí Jésù ọ̀ṣẹ́ Jésù ọ̀ṣẹ́ ẹ ó dùn bọ́n ṣe làágùn wọ́n retí ẹ̀ wọ́n retí I know what they feel I know wọ́n ilékẹ̀ ògo ni fọ́lọ́ wọ́n dẹ̀ ti wà lágbàlá Gabriel sí ó dà kó ti ń lọ ọdún mẹ́ta báyìí ó ti ń lọ ọdún mẹ́ta àwa lọ́lọ́run lò tá a gbalé fún wọn mo kàn wo wọn nínú church lọ́jọ́ ọjọ́ náà Wednesday àbí Sunday tó lọ lọ́hùn yẹn last week Sunday tó lọ lọ́hùn ni mo wò ó ní ẹ̀mí Ọlọ́run kan ní kí n pè báyìí jáde pé bí ojú ilẹ̀ kéré lọ kí n fi ta wọ́n lọ́rẹ kí n wá ṣe kí n daṣọ àṣírí ilé bò wọ́n èmi ò tiẹ̀ mọ̀ pé ẹni ẹ ti dówó yín padà kó ti lé yín kúrò lé kí lẹ ṣe ó kàn ní ká kúrò lé ìjákulẹ̀ látọ̀dọ̀ èèyàn ire ni lọ́dọ̀ Ọlọ́run èmi ò mọ ẹ̀dẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ fún mi ẹ̀mí Ọlọ́run kẹ́mi nígbà tí kẹ́mi fún ọ ní nǹkan ògòdè ní fọ́lọ́run pé àwọn èèyàn wá gba kínní ìmọ̀ mi lọ́wọ́ now wọ́n wá ti ṣe foundation 2 bedroom flat pálọ̀ yàrá méjì kitchen wà ńbẹ̀ tọ́lẹ̀tì méjì faranda wọn níwọ̀nba kò ju báyìí lọ ó yẹ mọ̀ pé wọlé àwọn èèyàn ní dádì ẹja ṣe normal á donate fún wọn tí màá bá wá mo fẹ́ ká ti kan léyìí. Jésù 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 ọ̀sẹ̀ 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 Ọlọ́run ìpè àbúṣọ ọ̀sẹ̀ ooo Jésù ọ̀sẹ̀ Jésù ọ̀sẹ̀ Jésù ọ̀sẹ̀ Jésù ọ̀sẹ̀ Jésù ọ̀sẹ̀ Jésù ọ̀sẹ̀ Ọlọ́run ìpè ọmọ ṣe Ọlọ́run ìpè ọmọ ṣe ìpè yóò ní dọ̀kú ìpè yóò ní dọ̀kú ooo torí ọ̀sẹ̀ tí màá bá padà ṣe láì á ti kan bí mo fẹ́ gba kọ́ èèyàn 20 péré mo ti já 1000 blood já cement já gravel já yẹ̀pẹ̀ àti já wọn nǹkan tó pọ̀ so Ọlọ́run ó dẹ̀ ràn wọ́n lọ́wọ́ bàbá mi ó ṣe mo fẹ́ gba kọ́ èèyàn 20 péré mo fẹ́ gba kọ́ èèyàn 20 péré hello yes orí ètò lẹ́wà ẹ fi wọ́n lẹ̀ orí ètò lẹ́wà orí ètò lẹ́wà sórí ètò lẹ́wà mà sórí ètò lẹ́wà a wà lórí ètò sórí ètò lẹ́wà. Ọlọ́run má jẹ̀mú
mo fẹ́ gba kọ́ èèyàn mélòó péré ẹ ló sà ṣe wà lórí ètò ní sà ẹ lọ sà agbára mi máa mọ̀ kan o ìwọ ni o àmì sà á wà lórí ètò dádì ẹ lọ sà yes sir 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 agbára bí mi máa kọ́ o jẹ́ ń gba kọ́ 20 kí ni màá fi sọ orí rẹ bàbá. ẹ máa bọ̀ ẹ má sunkún mọ́ àánú Ọlọ́run ló ṣe lè fún yín èmi kọ́ nípa tèmi ìwọ̀nba kékeré mo fẹ́ ṣe bí àwọn èèyàn nínú kábàáwò ṣe 2 bedroom àtijọ́ yẹn làwọn ẹ̀dẹ́ ti ń fi owó díẹ̀díẹ̀ ránṣẹ́ nípa orí ọ̀fẹ́ Jésù gbogbo bí tí ẹ̀dẹ̀ ti mú Ọlọ́run á fi ọ̀pọ̀ rọ́pò close to 1.5 million ni àwọn èèyàn tún dá fún yín láti jọ Saturday yẹn ẹ má kúnlẹ̀ ṣé wọ́n á gba kọ́ èèyàn díẹ̀ torí tí màá bá padà wá bí á ti kan lé o á ti kan tí màá bá wá á ti ṣe lítẹ̀ á ti kan in fact ẹ ti máa plaster lógún ní ẹ̀yin àtọkọ yìí Jésù àṣẹbà ló ṣe sórí rẹ àṣẹbà ló ṣe sórí rẹ ó wá yọ sí mi lójijì ó yọ sí mi lójijì lọ́nà tí mi lérò ẹsẹ̀ ayọ̀ sí wọnú ilé mi ó sọ ẹ̀gàn mi dògo ó sọ yẹ̀yẹ́ mi dà yẹ̀yẹ́ ní sojú ọ̀tá ní sojú ẹlẹ́gàn ó máa ṣe Ọlọ́run ó ṣe ẹ̀mí mímọ́ ó ṣe Ọlọ́run ó ṣe ẹ̀mí ó ṣe atóbi jù ó ṣe ọ̀rẹ́ kí náà yóò ṣe ẹ̀mí Ọlọ́run ó ṣe Jésù ó ṣe Jésù ó ṣe Jésù ó ṣe. so ẹ̀yin tẹ́ bẹ́ pò wọlé ẹ pè sórí 07054900751 ẹ̀yin tí ẹ fẹ́ pè wọlé tí ẹ fẹ́ kí ìdílé ikú oríire àbí you want to do 1 or 2 things for them so mo tẹ́ fẹ́ gbé wọn jáde ẹ má bọ̀ mo fẹ́ gbé wọn jáde mo fẹ́ kàn raṣọ mo fẹ́ gbàngbé ojú wọn mo fẹ́ gbé wọn jáde mo fẹ́ kàn change wardrobe wọn mo fẹ́ kàn change wardrobe wọn lágbára Ọlọ́run gbàngbé ojú wọn so ẹ rí àánú gbà bá a máa gbé àwọn kọ yẹn jẹ́ ń gba kọ́ èèyàn díẹ̀ péré jẹ́ ń gba kọ́ èèyàn díẹ̀ péré jẹ́ ń gba kọ́ èèyàn pátájì fúlẹ̀ jẹ́ ń gba kọ́ èèyàn díẹ̀ jẹ́ ń gba kọ́ èèyàn bíi mélòó kan hello ma yes ma ẹ̀rà ma àmímà mọ́mì ẹ rí àánú gbà ẹ rí ọwọ́ Ọlọ́run ẹ rí àánú gbà kò ní tọ́ fún yín kò ní tọ́ fún yín kò ní tọ́ fún yín wọ́n ní jayín bọ̀ wọ́n ní jayín bọ̀ ẹni ṣubú dàrú ògo ni ẹni ṣubú dàrú ògo ni ẹrù ògo yín bẹ́ẹ̀ wọ́n ń plásítà lọ́wọ́ wọ́n á ti kàn Jésù ó ṣe 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 Ọlọ́run pé bàbá mi ṣe mú la mi ṣe ó ṣe Ọlọ́run pé yóò ṣe Ọlọ́run pé yóò ṣe Ọlọ́run pé yóò ṣe àti gbogbo àwọn tí a fẹ́ jọ ṣe àwọn tá a fẹ́ jọ ṣe ẹ pè fún wọn. àánú ọmọ dìde fún yín ẹ ní jábọ́ ẹ ní jábọ́ torí pé ẹsẹ̀ mi aláìní lóore ẹ ní kábàámọ̀ nínú àjò yẹn ẹ ní kábàámọ̀ òkè òkè lẹ́ máa lọ òkè òkè lẹ́ máa lọ ẹ máa tẹ̀síwájú nínú rere ayé ò ní já yín bọ̀ ayé ò ní já yín bọ̀ wọn ò ní bì yín wọ́ wọn ò ní bì yín wọ́ níbi gíga wọn ò ní bì yín wọ́ lórí ọmọ yín wọn ò ní bì yín wọ́ lórí aya yín ò ní bì yín wọ́ iṣẹ́ yín ò ní dìṣẹ́ iṣẹ́ yín ò ní dìṣẹ́ ẹ ní rámáyé lára ẹ ní rámáyé lára wọn ò ní gbá yín wọlẹ̀ wọn ò ní gbá yín wọlẹ̀ ẹ ní kú tògótògó ẹ ní kú tògótògó ìrànlọ́wọ́ ojoojúmọ́ àánú ojoojúmọ́ yóò máa fọ̀hún fún yín yóò máa fọ̀hún fún yín oore tí ẹ̀rọ kan ọ̀run ó fi lé yín lọ́wọ́ oore tí ẹ̀rọ kan ọ̀run ó fi lé yín lọ́wọ́ ẹ ti tayọ torí ẹsẹ̀ mi aláìní lóore ẹ ní sáláìní ayé ò ní já yín bọ̀ ayé ò ní já yín bọ̀ torí pé ẹsẹ̀ dídá dédò yín lóore ẹ ní kábàámọ̀ lórúkọ Jésù ẹ ní kábàámọ̀ iná ọmọ ò ní jó yín ẹ ní dẹni àrùkà ẹ ní dẹni àdíyẹlẹ wọn ò ní fẹ́ gbà fún yín lọ́jà wọn ò ní fẹ́ gbà fún yín lọ́jà lórúkọ Jésù ìrìn àjò yín lórúkọ Jésù ẹ máa lọrí ẹ máa bọ̀ọ́lẹ̀ ẹ máa lọrí ẹ máa bọ̀ọ́lẹ̀ ẹ máa lọrí ẹ máa bọ̀ọ́lẹ̀.
lọ́wọ́ rẹ̀ àkóbá wà ní jẹ́ tiyín àkóbá wà ní jẹ́ tiyín àkóbá wà ní jẹ́ tiyín níbi tá ọ̀rọ̀ kan rere sí orere ọ̀làlẹ̀ fún yín yóò lálẹ̀ wù fún yín yóò lálẹ̀ wù fún yín ọba tó yíjú ọjọ́ padà òjànú rọ̀ fẹ́yìn náà bí ẹ ṣe ròjànú fẹ́mi aláìní òjànú yóò rọ̀ fẹ́yìn náà ní gbogbo ọ̀nà lórúkọ Jésù ẹ máa tayọ bàbá mi ní Olúwa lórúkọ Jésù ò ní kábàámọ̀ lórúkọ Jésù ìṣẹ̀lẹ̀ṣẹ̀ yóò gòkè sí lórúkọ Jésù ògo olóbìnrin àjòjì kò ní wọlé tì ògo olóbìnrin àjòjì kò ní wọlé tì lórúkọ Jésù Kristi kábàárí gbogbo ọ̀kọ̀kọ̀kọ̀ tó ń lépa ògo yín lórúkọ Jésù yóò kú tògótògó lórúkọ Jésù yóò kú tògótògó lórúkọ Jésù nígbà tí ògo ìbá búyọ wọn ní pa yín nípa àyà wọn ní pa yín nípa àyà wọn ní sọ yín títà wọlé wọn ní sọ yín títà wọlé wọn ní fẹgbẹ fún yín lọ́jà wọn ní gbẹnu yàrá wọrọ ẹ ní gbẹnu yàrá wọrọ mọmí jí òun náà ní gbẹnu yàrá wọrọ ẹ ní ṣíṣe ooo Jésù Jésù ọsẹ Jésù ọsẹ. Olúwa ṣeun. So we are building 2-bedroom flat for them. We are building 2-bedroom flats for them. And ṣe 2-bedroom flats fún wọn. Nípa orí ọ̀fẹ́ Ọlọ́run yóò dẹ̀ jù ṣe. So mo Ọlọ́run àánú kò ní fi wálẹ̀, kò ní kọ̀ wá sílẹ̀. A jọ rí ọwọ́ Ọlọ́run. A ò ní lójú ẹkún. Ohun tọ́lọ́run fẹ́ ṣe fún ìdílé mo ti ń jowó oréré wọn. Ohun tọ́lọ́run fẹ́ ṣe fún ìdílé mo jowó oréré wọn. Oréré yẹn á bá yín kalẹ̀. Ẹni tó ń tulẹ̀ yín yóò lé ẹni tí ó ń kórè bá ní bẹ́ẹ̀ ni o. Ẹ̀fọ́kàn yín balẹ̀. Tí màá bá ṣe láìpù ń bí bóyá wọ́n ti kàn tán wọ́n ti kàn tán so Ọlọ́run á dé bá wọn yọrí ẹ̀ Ọlọ́run á bá wọn yọrí ẹ̀ Ọlọ́run ti múnú ìdílé ìdùn ohun tí ó pa yín lẹ́kún ẹ̀ ní rí ohun tí ó pa yín lẹ́kún ẹ̀ ní rí ẹ dìde iṣẹ́ wo lẹ ẹ dìde ẹ ń bá wa tọ́jú àwọn arúgbó àbí. Bẹ́ẹ̀ni sà àti àwọn ìwé. Ẹ ń bá wa tọ́jú àwọn arúgbó. Bẹ́ẹ̀ni. Ṣé ẹ láìkí iṣẹ́ yẹn àbí lẹ́yìn bí ẹ fẹ́ bẹ̀rẹ̀ nǹkan kan. Bẹ́ẹ̀ni sà. Hello. Olúwa iṣẹ́ ọmọ yẹn gbọ́ àmín ṣé ẹ wù ìkẹ́ bẹ̀rẹ̀ nǹkan tàbá parí ẹ̀ tàbá parí ilé yìí mo ń gbọ́ yín mà. Amen, 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 amen. Ẹ ṣé mà, thank you ma. So okay, ẹ ṣàjà parílé ẹja ohun tó máa ṣẹlẹ̀ àánú àsọ̀rọ̀ bàbá ìrànlọ́wọ́ àdìdì àánú àdìdì ọwọ́ sinimá tó bẹ̀rẹ̀ ṣe rí òní yóò yọrí ẹ̀ ibi yóò yọrí ní ayọ̀ àti àlàáfíà ọ̀gá bíríkìlì ẹ̀ máa wọ́n sunkún ojú wọn. ẹ ṣe adọ́kárí wọ́n yọ̀ fẹ́ yín náà wọ́n fọ́ yọ̀ fẹ́ yín náà wọ́n yọ̀ fẹ́ yín náà. So ẹ̀yin tó bá fẹ́ support wọn pé ẹ̀yin tẹ́ ní kábà wọn ṣe 2-bedroom. So account number foundation is 01991315544. Is 01991315544. Is 01991315544. GT Bank. So only Mr. and Mrs. Adedoyin lórúkọ wọn o. Mr. and Mrs. Adedoyin òun lórúkọ wọn. So wọ́n lè fi máa ṣe narration òun lè fi ṣe narration gbàtọ́ máa di Saturday a máa sọ pé ilé ti dépele kíkan so a sọ pé dépele kíkan kájẹ tó kàn a máa wá Saturday bóyá ọ̀sán ká tó kàn gbàtà máa rí Monday Tuesday a máa sọ pé a máa kàn Ibrahim tá a máa rí Monday alafẹ kan ní Wednesday na Thursday Friday ìsìntọ́lọ́hún lè ṣe àánú àdèdìdì ẹ̀yin nìkan èmi nìkan èmi náà èmi oníbìrì sọ̀kẹ́ èmi oníbìrì sọ̀kẹ́ èmi oníbìrì sọ̀kẹ́ Jésù àwọn èèyàn ti ń donate fún wẹ́rẹ́wẹ́rẹ́ so mo gbọ́ Ọlọ́run gbọ́ pé iṣẹ́ tó ti yọrí ni wọ́n ń dúpẹ́ o fún orí Ọlọ́run. ẹni jábọ́ ẹni tẹnugbó bí ọwọ́ ẹni kábàámọ̀ gbígbé ẹsẹ̀ ìdílé mi lóore ẹni kábàámọ̀ bàbá mi Dẹ́mọ́lá Àmúsàn oníkábàámọ̀ ní gbogbo ọ̀nà oníkábàámọ̀ ní gbogbo ọ̀nà yóò ní dí ọ̀nà yóò ní dí ẹni tẹnugbó bí ọwọ́ ayé ò ní mọ yín
ayé ò ní mọ yín egun ayé ò ní kú egun ayé ò ní kú yín gbogbo ọmọ yín gbogbo tó tara yín jáde ẹ máa rà ànúgbà ẹ máa rà ànúgbà ẹ máa rà ànúgbà ẹ máa rà ànúgbà àánú ó tayọ fún yín àánú ó tayọ fún yín torí bí ẹ ṣe sèmi aláìní lóore ọ̀run ó gbà yín àánú fọ̀ fún yín àánú fọ̀ fún yín àánú ojoojúmọ́ àánú ọ̀sọ̀ọ̀sẹ̀ àánú ọ̀sọ̀ọ̀sẹ̀ ẹ̀yin wo lẹ́yìn náà ń fẹ́ oore ó yá fi fídíò ìránṣẹ́ sẹ́nìkan fìyẹn náà paroko pé mi náà ń fẹ́ oore fi fídíò yìí fi ránṣẹ́ sí ẹnìkan péré fi ránṣẹ́ sẹ́nìkan ṣí àìfẹ́ nìkan ó ní olúwa èmi náà ti paroko ohun rere èmi náà fẹ́ ohun rere lọ́dún yìí fi paroko ohun rere kan yóò dẹ̀ wá ṣí àìfẹ́ nìkan mo sọ tẹ́lẹ̀ oore àti àánú ojú rere ìrànlọ́wọ́ lórúkọ Jésù ó máa wá yín rí. Àmín Jésù. oore àti àánú àti ìrànlọ́wọ́ yóò máa bá yín gbé yóò máa bá yín jáde yóò máa bá yín wọlé yóò máa bá yín wọlé yóò máa bá yín jáde àti bàbá mi Dẹ́mọ́lá Amusan tó gbé mi jáde tó gbé mi wọnú ògo tó gbé mi wọnú ògo tó mú ìyá mi tán tó mẹ́kún mi tán tó sọ yẹ̀yẹ́ mi dáyẹyẹ ìrànlọ́wọ́ wá dìde fún yín ìrànlọ́wọ́ wá dìde fún yín ẹnu omijé mi nù 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 àánú kò fọ̀n fẹ́yìn náà àánú kò fọ̀n fẹ́yìn náà ẹni táwọ́ náà ẹni táwọ́ náà akọ́bò ní yọwọ́ yín akọ́bò ní yọwọ́ yín akọ́bò ní yọwọ́ yín àkóbá àdábà kò ní jẹ́ ti àkóbá àdábà kò ní jẹ́ ti wọn ní rúkú yín wálé wọn ní rúkú yín wálé wọn ní rúkú yín wálé wọn ní gbé yín dìgbàdìgbà wọn ní fọ́ yín lójúnú wọn ní fọ́ yín nítòde ẹni yarọ ẹni yarọ ẹni yawèrè ẹni yawèrè ẹni dídàkudà fún ìdílé yín ẹni dídàkudà lórí ẹbí yín ẹni dídàkudà ní gbogbo ọ̀nà àánú ọmọ farahàn àánú ọmọ farahàn àánú ọmọ farahàn ojúrere ọmọ farahàn àánú ọmọ farahàn ojúrere ọmọ farahàn ní gbogbo ọ̀nà yín lórúkọ Jésù ẹ máa tayọ bẹ́ẹ̀ ni bàbá mi Dẹ́mọ́lá Amusan yóò máa tayọ ni yóò máa mókè tọmọtọmọ tayataya tó gbogbo ẹbí rẹ̀ pátá yóò máa mókè gbogbo àwọn protocol wọn ní jábọ̀ àfà yóò ní báwọn wọn ní ṣìṣe wọn ní tẹnugbọ́bẹ̀ wọ̀ lórúkọ Jésù gbogbo aláàánú wa pátá ẹ ní ṣìṣe ojú òní sí yín ní gbogbo ọ̀nà bẹ́ẹ̀ bá ti lù yóò máa dún bẹ́ẹ̀ bá ti lù yóò máa dún bẹ́ẹ̀ bá ti lù yóò máa dún ilẹ̀kùn àánú máa ṣí fún yín ilẹ̀kùn àánú máa ṣí fún yín ilẹ̀kùn àánú máa ṣí fún yín ní gbogbo ọ̀nà àánú ó dìde 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 lórúkọ Jésù Kristi ayé ò ní mú yín pa ayé ò ní mú yín pa ayé ò ní mú yín pa ègbó ayé ò ní kún yín ègbó ayé ò ní kún yín o ẹ ní dẹrù ògo nù ìpè bàbá mi Amusan ní dẹrù ògo nù lórúkọ Jésù àti pa ègún lórí ayé mi ẹ pa ègún lórí ìdílé mi ègún má tẹrẹrẹ ègún má láyé ègún má tẹgbẹ ègún má láṣeyọrí a sì parẹ́ lórúkọ Jésù lọ́gán tí ó dé ó sì wọnú ẹbí mi olùgbàlà ayé mi sì létò ayé ẹbí mi sì létò ayé àwọn ọmọ mi sì létò Jésù ò ṣe Jésù ò ṣe Ọlọ́run pé bàbá mi ó ṣe Ọlọ́run pé bàbá mi ó ṣe Ọlọ́run pé sẹ́rẹ̀ ó ṣe Ọlọ́run pé màmá mi Amusan ó ṣe Ọlọ́run pé màmá mi jí ó ṣe gbogbo àwọn protocol ẹ ṣe ní gbogbo ọ̀nà ẹ ṣe ẹ̀mẹ́ ẹ ṣe Ọlọ́run ó ṣe. àti sunkún bí èèyàn dáadáa ni wọ́n. ó mọ̀ọ́re ó tẹ. ó máa ráàánú gbàdúrà. àmì Jésù àmì àmì Jésù. káwọn èèyàn máa mọ̀ọ́re báyìí àmọ́yé àwọn èèyàn tá a máa ń sẹ́yìn owó sí láti fi tó tiẹ̀ ní àtúnlẹ̀jẹ̀. táà ní mọ̀ọ́re. èèyàn dáadáa ni wọ́n èèyàn dáadáa ni wọ́n. ó mọ̀ọ́re gan-an. wọ́n dẹ̀ máa ráàánú gbà. àmì Jésù àtẹ̀yìn náà. wọ́n máa ráàánú gbà. àmì Jésù àtọmọ yín. àmì Jésù àtẹ̀yìn náà yóò kárí wa yóò kárí wa àmì 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 Jésù àmì Jésù àmì Jésù àmì àmì Jésù 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 ẹsẹ ẹ ní jábọ́ ẹ ní ṣìṣe ẹ ní ṣìṣe o ẹ ní ṣìṣe o wọn ní rúkú yín wálé wọn ní rúkú yín wálé o wọn ní fi ní tẹ́lẹ̀ kọ̀ wálé wá bá wa wọn ní fi ní tẹ́lẹ̀ kọ̀ wálé o àánú ó dìde fún yín o àmín. ká tó débi náà ti ń ṣe èmi nìkan tó débi. ẹ rọwọ́ ọlọ́ọ̀ṣẹ́gun ẹ kàn juwọ́ sáwọn yẹn. ẹsẹ o màmá lóore o màmá lóore o ilẹ̀kùn àánú ò ti fún yín o
ẹni dẹni àrùkọ o ẹni dẹni àdìyẹlẹ wọn ní díyìn dìgbàdìgbà wọlé o ẹni dàkọjọ ẹni dàrọ wọn ní fẹgbà fún ilé ọjà o gbogbo ọmọ yín gbogbo àtàyà yín àti ọyìn ẹ̀yin gángan ẹ mọ ọ̀rọ̀ ọ̀nù gbà o àná mọ fọ lórí iṣẹ́ yín yóò mọ fọ lórí ọmọ yín yóò mọ fọ níbi gbogbo yóò mọ bá yín jáde yóò mọ bá yín wọlé ìbùkún Ọlọ́run yóò tújú bò yín o ààbò Ọlọ́run yóò fọ ní ayé yín yóò fọ ní ayé yín bí ẹ ṣe lọrin àjọ ẹ̀ ní wálé lórúkọ Jésù ẹ̀ ní jábọ̀. Hello. 5 minutes. New Jersey. Herama. Iṣẹ́ ni ma. In fact, mo fẹ́ kí àwọn couples yẹn kú oríire o. Yes ma, ẹ ṣé ma. Ẹ ṣé ma. Ẹ ṣé ma. Lórúkọ Jésù, wọn ò ní sí òkú yín síbẹ̀ o. Àmín Jésù, àtẹ̀yìn. Wọn ò ní sí òkú ọkọ Àmín yín Jésù. síbẹ̀ o. Àmín. Congratulations. Ẹ ṣé ma. Ẹ ṣé ma o. Máa sẹ́ndì mi owó sí yín sí. Ẹ ṣé ma. Ẹ ṣé ma kò ní tán lọ́wọ́ yín o. Ẹni dẹni àrùkọ ẹni dẹni àdíyelé o. Wọ́n ní fẹ́ gbà fún ilé ìjà o. Torí pé ṣèjì ládé doyún lórí ẹni kábàámọ̀. Ẹni kábàámọ̀ o. Ohun tó ń dùn nínú yín kò ní dìbàjẹ́. Kò ní dìbàjẹ́ o. Ẹ ṣé o. Àrọ̀wọ́ Ọlọ́run o. Ojú rere Ọlọ́run yóò wà pẹ̀lú yín. Ọwọ́ Ọlọ́run yóò nà sí yín lára o. Àní gbé yín pa o. Ìṣẹ̀dá yóò ní gbàbọ̀dé. Ẹni dẹni àrùkà. Ẹ wo tó bá dàn la káwá lọ máa jáde igi àti páànù ọ̀la máa jáde àti páànù bí kò tí wàá lọ. Hello ma. Yes ma. Onítọ́lọ́wọ́ yín o, onítọ́lọ́wọ́ yín o, ẹni kábàámọ̀ o, iṣẹ́ yóò ní dìṣẹ́ o, ẹni fẹ́ gbà fún yín lóúnjẹ, ẹni dẹni àkọlẹ̀ bò. Jésù o ṣé o, Jésù o ṣé, Jésù o ṣé, Jésù o ṣé. Hello ma. Ẹ wo prayer woman yìí. Prayer wọn. We thank God. Yes ma. Màámi ó lágbára. Màá wò ó sìn. Bẹ́ẹ̀ ni mà 20,000. Ẹ ṣé o, onítọ́lọ́wọ́ yín, iná ọmọ òní jó yín, iná ọkọ òní jó yín, ẹ ní dídàkudà, ní fẹ́ gbà fún yín lóúnjẹ, ní sọ yín níta ń wọlé, ní gbogbo ọ̀nà ẹ̀ máa tayọ ni, ní gbogbo ọ̀nà ẹ̀ máa tayọ, lórí gbogbo èso yín pátá ẹ̀ ní kábàámọ̀, ẹ ṣé. Jẹ́ ń gba kọ́ mẹ́rin sí i, ẹ máa lọ. Ẹ wá lọ máa já pàánù àti igi lọ́la. Gbélé lẹ́ẹ̀kan tún dúpẹ́ wọn dúpẹ́. German floor rèé, German floor wọ́n ti ṣe yìí. Wọ́n ṣe German floor. Mo ní ilé wọn ẹ bá wọn ṣe German floor. Ẹ wò wọ́n já block tó pọ̀, block yẹn bẹ̀ yẹn. Wọ́n já block mẹ́rin, wọ́n já block. Àárọ̀ ọ̀la mi for 1,000 sí àbí. Ẹ já 1,000 tó kú láàárọ̀ ọ̀la. Kí wọ́n lọ jáde àti páànù náà lọ́la. Irin kan rà lọ́la. Cement tó máa parí bíbà yìí. Ẹ bá ti ra díẹ̀. Kán dẹ̀rẹ̀ kú ẹ ló. Ẹ ra sà. Yes sir. Yes sir. Yes sir. Yes sir. Yes sir. Sir. Oh wow, bàbá yìí ní tọ́mátì ṣe tán pé ẹ bá ń save ní phone number ni wọ́n láwọn máa fún ọ ní bọ́kẹ́tì péǹtì mẹ́fà. Jésù àwọn tó bá tọ́ máa fi péǹtì wọ́n máa fún ọ ní bọ́kẹ́tì péǹtì mẹ́fà. Ẹni jábọ́, ẹni ṣíṣe, ẹni lákòóbá ẹ̀, iṣẹ́ yóò ní díṣẹ́ o, ẹ máa ṣe o, ìrànlọ́wọ́ ò ní pín fún yín, ìrànlọ́wọ́ ò ní pín fún yín, àánú ó dìde fún yín, àánú ó dìde fún yín, àánú ó dìde fún yín, ẹ ṣé o, ẹ máa tayọ ni, ẹ máa tayọ ni, ẹ máa tayọ ni, ẹ máa tayọ ni, ẹ máa mókè ni, ẹ máa mókè ni, ẹ ní jábọ́, ẹ ní jábọ́, ẹ ní jábọ́, ẹ ṣé o, ilẹ̀kùn àánú ó dìde fún yín, ilẹ̀kùn àánú ó dìde fún yín, wọn ní já yín bọ́ níbi ògo, wọn ní já yín bọ́ ní ògo, ọmọ yóò ra àánú gbà, ọmọ yóò ra àánú gbà, iṣẹ́ yóò ra àánú gbà, àtàlà àánú ó ra àánú gbà, ní gbogbo ọ̀nà ilẹ̀kùn àánú ó ṣí fún yín, ilẹ̀kùn àánú ó ṣí fún yín, yóò ṣí fún ọmọ yín, yóò ṣí fún ọkọ yín, yóò ṣí fún ìdílé yín, gbogbo ọ̀nà lórúkọ Jésù, torí pé ẹsẹ̀ ní aláìnú lóore, ọ̀run ó ṣí torí ọ̀rọ̀ yín, ọ̀run ó ṣí nítorí ọ̀rọ̀ yín, yóò ṣí nítorí ìpè yín, ọ̀run ó ṣí o ní gbogbo ọ̀nà
ìrànlọ́wọ́ yín ò ní pẹ́ ìrànlọ́wọ́ yín ò ní pẹ́ ìrànlọ́wọ́ ọmọ yín ò ní pẹ́ ojú rere àti àánú Ọlọ́run yóò mọ bá yín gbé ní gbogbo ọ̀nà yóò mọ bá yín gbé lórí ọmọ yóò mọ bá yín gbé lórí ọkọ yóò mọ bá yín gbé níbi gbogbo tó bá dé dúró ẹ máa rọ́wọ́ Ọlọ́run níbi gbogbo ẹ máa rọ́wọ́ Ọlọ́run níbi gbogbo ẹ máa rọ́wọ́ Ọlọ́run kọlùkọlù ayé ò ní kọlù yìí kọlùkọlù ayé ò ní kọlù yìí wọn ò ní gbé yín dìgbàdìgbà wálé wọn ò ní gbé yín dìgbàdìgbà wálé torí pé bàbá mi Débọ́lá Musa sẹ́yìn ẹ ní kábàámọ̀ gbígbà sẹ́mi di aláìní lóore gbígbà sẹ́mi di aláìní lóore ní gbogbo ọ̀nà ẹ máa tayọ ni ẹ máa tayọ ni ẹ máa lu ẹ máa dún tí ẹ máa lu yẹ máa dún ẹ ní gbá yín wọlé wọn ò ní gbá yín wọlé wọn ò ní gbá yín wọlé wọn ò ní rí yín mọ́ wọn ò ní rí yín mọ́ wọn ò ní rí yín mọ́ wọn ò ní rámọ mú wọn ò ní ráyà mú wọn ò ní rámọ yín mú wọn ò ní ráyà mú wọn ò ní ráwọn àbúrò yín mú wọn ò ní rẹ́gbọ̀n yín mú ní gbogbo ọ̀nà ipa yóò ní ká yín o kò ní ká ọmọ yín kò ní ká yá yín kò ní ká ọkọ yín kò ní ká ìdílé yín ní gbogbo ọ̀nà ẹ máa rà ànúgbà 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 ní gbogbo ọ̀nà ẹ máa rà ànúgbà ẹ máa rà ànúgbà àánú ọ̀fọ̀ níbi tá àrò kan rere sí bẹ́ẹ̀ mi ò ṣe ro kan rẹ̀ bẹ́ẹ̀ mi ò ṣe kálá rẹ̀ bẹ́ẹ̀ mi ò ṣe gbọ́ físà rẹ̀ òrò ló ń lalẹ̀ tí ẹ̀ tí ì ṣe ní láyé yóò mọ̀ lórúkọ Jésù bí mi ṣe lálá rẹ̀ rí ní ìgbóhùn rẹ̀ rí bàbá o ó sì yọ sí mi ẹ ti ayọ̀ sí wọlé mi ẹ ti ayọ̀ sí wọlé mi oníṣẹ́ ìròyìn ayọ̀ sí jẹ́ fún mi nínú Débọ́lá Musa oníṣẹ́ ìròyìn ayọ̀ sí jẹ́ fún mi ó jẹ́ Sátánì òdì gbọ́kọ̀ mi dànù ó jí Sátánì òjò yẹ̀ lérí ó jí Sátánì òjò yẹ̀ lérí fún mi aṣàkóso padà wálé Ọlọ́run ọmọ ṣe ẹbí mímọ́ ọmọ ṣe ó ti pa ìgúrú ọ̀pá ìgúrú ọ̀pá ìgúrú ègún má ṣe rere ègún má tàgbà ègún má láyọ̀ ègún fìkan yíká ó sì parẹ́ lálá mi sì jà Ọlọ́run ọ̀sẹ̀ ẹbí mímọ́ ọ̀sẹ̀ Ọlọ́run ọ̀sẹ̀ ẹ̀mẹ́sẹ̀ Ọlọ́run ọ̀sẹ̀ ẹ̀mẹ́sẹ̀ Ọlọ́run ọ̀sẹ̀ ẹ̀mẹ́sẹ̀ Ọlọ́run ọ̀sẹ̀ ẹ̀mẹ́sẹ̀ Ọlọ́run ọ̀sẹ̀ Ọlọ́run ọ̀sẹ̀ ẹ̀mẹ́sẹ̀ 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 ọ̀sẹ̀ àṣé mi ní oje nìyẹn láyé àṣé ìgbé mi ní òjòdúlé láyé àṣé mi ní òjòdúlé láyé Ọlọ́run ò ṣe Ọlọ́run ò ṣe àwọn ẹgbẹ́ ti kọ̀ mí tì wọ́n ti pa mí tì àbúrò ti pa mí tì ẹbí ti pa mí tì ará ti pa mí tì ọ̀rẹ́ ti pa mí tì Ọlọ́run ò ṣe o Ọlọ́run ò ṣe ọjọ́ mi lójú kan ọjọ́ mi lójú ẹ̀yin ọmọdé ṣe ẹjọ́ mi lójú mi ò mọ̀ ẹ̀yà mi lẹ́nu èmi aláìní èmi alákìsà èmi aláìní èmi alákìsà Ọlọ́run ọ̀sẹ̀ bí ìbẹ́ bí màá ṣe dúpẹ́ bí ìbẹ́ bí màá ṣe dúpẹ́ bí ìbẹ́ bí màá ṣe dúpẹ́ ọkọjọ ọgbọ́n mi ọkọjọ òye mi ọkọjọ ìmọ̀ mi ọkọjọ ọgbọ́n mi ọkọjọ ọgbọ́n mi ní ìlérò ní ìrètí rárá ní ìlérò rẹ̀ ó ti jọ sí mi wẹ́rẹ́ ó mú ìyàwó tán ó mẹ́kún wa tán ó mú ìyàwó tán lọ́wọ́ sí Jésù ọ̀rọ̀ ti yín bí ẹ ṣe rántí mi Jésù ọ̀rọ̀ ti yín bí ẹ ṣe rántí ìdílé mi Jésù ọ̀rọ̀ ti yín bí ẹ ṣe rántí ìdílé mi Jésù ọ̀rọ̀ ti yín bí ẹ ṣe rántí ìdílé mi Jésù ọ̀rọ̀ ti yín bí ẹ ṣe rántí ìdílé mi ní Débọ́lá Musa tó ṣe mú ròyìn ayọ̀ wọnú lé mi akọ́mọláwá kan ní ìròyìn ayọ̀ sí wọnú lé mi ìròyìn ayọ̀ sí wọnú lé mi ìròyìn ayọ̀ sí wọnú lé mi Jésù ò ṣe 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 ó ṣe tó yà mí lẹ́nu o bàbá ó ṣe tó yà mí lẹ́nu o bàbá ìwọ náà fi pàrokò rere èmi náà fẹlẹ pàrokò rere kó rere wọlé wa ẹ̀yin tẹ́ fẹ́ support ẹ máa pè sórí 070 54 900 751 070 54 900 751 070 54 900 751 account number tẹ́ ó support sí 01 991 31544 01 991 31544 GT Bank
tí màá bá débì ní weekend a ti kí ajé kú kalẹ̀ tábà débì ní Saturday nírọ̀lẹ́ a ti kí ajé kú kalẹ̀ a jọ ṣe àṣeyọrí o God bless you jẹ́ ń dé kọ́ ilé náà kí wọ́n á ṣe. Hello yes ma yes ma agbára mi màmá kọ́ yes ma ìwọ ni ó agbára ló sọ̀rọ̀ bàbá agbára mi màmá kọ́ ìwọ ni. Eshima, thank you ma. God bless you ma. Eshima, Erama, yes ma. Hello ma. Hello ma. Hello ma. Hello ma. Networking. Hello ma. Hello ma. Erama. Hello ma. Amen ma. Amen. Yes ma. Ayé wa lọ jági láàárọ̀ ọ̀la igi àti pan lọ́la jági àti pan. Yes mọ́mí ẹ ṣé ma ẹ rí ọwọ́ Ọlọ́run ẹ má gbàgbé o April 20 la wá bí o mo ti sọ mo ní wọ́n kò sílé ní May 20 wọ́n kò sílé ní May 20 kò lè tó bẹ́ẹ̀ gẹ̀bẹ̀ tí á jẹ́ kí n tó gbẹ ó gbẹ á dẹ̀ farabalẹ̀ dáadáa so kò lè ná mi lóṣù kan mọ́mí ẹ ṣé ma thank you ma May 20 oṣù kan. ẹni sọkún lórí ọmọ ẹni sọkún lórí aya ẹni sọkún lórí ìrìn àjò yìí àwọn ní ti dọ̀yìn ta wọlé wọn ní sọyìn títa wọlé wọn ní sọyìn títa wọlé ẹmú òkò aya yìí pé ẹmú òkò lójú kan ẹmú òsì wa tán ẹmú yẹyẹ wa tán ẹmẹgẹ wa tán ẹmú ọkọlọkọ ìṣèpọnjú ẹmú ọkọlọkọ rárẹ Jésù ọṣẹ Jésù ọṣẹ Ọlọ́run pé bàbá mi amúsọsẹ Ọlọ́run pé bàbá mi amúsọsẹ Ọlọ́run pé bàbá mi amúsọsẹ àṣẹlẹ ẹ ti rí pé kì í ṣe pé wọ́n ń free kẹ kì í ṣe pé wọ́n fake ẹ láti ẹ̀kan ojú ẹ̀ ojú mọ̀mọ́ yẹn láti ẹ̀kan hello ma hello ma yóò ṣe fún yín yóò ṣe fún yín yóò ṣe fún yín ẹ ń bá fake ẹ kún ó ti dá yóò ṣe fún yín yóò ṣe fún yín àánú Ọlọ́run yóò máa bá yín gbé ìrànlọ́wọ́ Ọlọ́run yóò máa bá yín gbé àánú Ọlọ́run yóò máa bá yín gbé oore òjijì ni wọ́n máa jẹ́ ní àkọ́kọ́ tí wọ́n tún mọ̀rẹ́ báyìí nígbà tí ń ṣe tọ́lọ́ tí ń lò wá fún yàn wọ́n á jẹ́ ní àkọ́kọ́ tí ó mọ̀rẹ́ báyìí. àwọn alákìsà àwọn bíbí sókè àwọn asẹ́gìtà Jésù ọ̀sẹ̀ Jésù ọ̀sẹ̀ Jésù ọ̀sẹ̀ Jésù ọ̀sẹ̀ Amẹ́ríkà ni mo wà. Jésù ọ̀sẹ̀ Jésù ọ̀sẹ̀ wọ́n gbogbo àwọn tẹ̀ ṣoore fún bẹ́ẹ̀ àwọn ilé yìí. Jésù ọ̀sẹ̀ àwọn ilé ọ̀tún yàtọ̀. ó yàtọ̀ ó yàtọ̀ ó yàtọ̀. àwọn aláìní àwọn táyé ti dá dúró àwọn táyé àjẹgẹ Jésù ọ̀sẹ̀ Jésù ọ̀sẹ̀ Jésù ọ̀sẹ̀ àmín 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 ẹni kábàámọ̀ ẹni kábàámọ̀ wípé ẹsẹ̀ wá lóore ẹni kábàámọ̀ ẹni wálẹ̀ ẹni wálẹ̀ ẹni dídàkudà ẹni dídàkudà ẹni yarọ ẹni yarọ ọmọ ní òní yarọ aya ní òní yarọ ẹyin gbogbo òní yarọ kọlùkọlù ayé òní kọlù kọlùkọlù ayé òní kọlù kọlùkọlù ayé òní kọlù kọlùkọlù bá sílọ kọlùkọlù wọn o kọlùkọlù gbogbo ayé àwọn afárá tábà ti sẹpọ kọlùkọlù yìí ìṣẹ̀dá yóò ní gbàbí ìṣẹ̀dá yóò ní gbàkọ̀dì ìṣẹ̀dá yóò ní gbàbí nígbà kọ̀ọ̀kan ìṣẹ̀dá yóò ní gbàkọ̀dì ìṣẹ̀dá yóò ní gbàkọ̀dì gbogbo ẹni bá robi sí ibi ọba 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 ní gbogbo ọ̀nà ẹ̀ máa tayọ 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 ẹ̀mí mímọ́ ẹ ṣé Ọlọ́run ó ṣé Jésù 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 ó ṣé ẹ̀yin àti ìyàwó yín ẹ dì mọ́ra yín ká kíra yín kó rí rẹ. Àkú oríire o àkú oríire o àkú oríire o Ọlọ́run ìpèdè mọ́lá àmúṣọ́ṣe o Ọlọ́run ìpèdè mọ́lá àmúṣọ́ṣe o ọ̀yà wa kò nínú ayálégbé ọ̀yà ìyàwó tó
ọ̀sẹ̀ gìtà arúbírí sókè ṣùgbọ́n kò lọ ọlọ́run mi ò má ti kúrò Jésù ọ̀sẹ̀ o ọlọ́run gbẹdẹ́mọ́lá mọ́sá ẹ̀rí ọwọ́ ọlọ́run ẹ̀rí ọwọ́ ọlọ́run ẹ̀rí ọwọ́ ọlọ́run lórí ọmọ ẹ̀rí lórí ayé ẹ̀rí lórí sẹ́yìn ẹ̀rí agbọ̀gbàjọ wà nínú fún yín gbọ́ nígbà ẹ̀sẹ̀ wà lóore ẹ̀ní kábàámọ̀ o ẹ̀ní kábàámọ̀ ẹ̀ní kábàámọ̀ ẹ̀ní kábàámọ̀ ní gbogbo ọ̀nà ìgbéyàmọ̀ fọ̀ ìgbéyàmọ̀ fọ̀ ìgbéyàmọ̀ fọ̀ ìgbéyàmọ̀ fọ̀ ìgbéyàmọ̀ fọ̀ wọ̀ ẹ̀ní ṣiṣẹ́ ní gbogbo ọ̀nà ẹ̀ní ṣiṣẹ́ o ẹ bá ń change wardrobe yá yìí ẹja kọ́lé tán ẹ wo àti kọ́lé tán àti gbélé lókè àti kàn lágbára Ọlọ́run màámi náà pè yìí màámi ẹ̀ra màámi àmì màámi àmì. mo fẹ́ béèrè pé iṣẹ́ wo ni màmá yẹn ń ṣe. ẹ̀wọ̀n ní iṣẹ́ wo lẹ ń ṣe tẹ́lẹ̀ àbí iṣẹ́ wo lẹ fẹ́ ṣe. iṣẹ́ tí mo ṣe ní ìsìn mo ń ṣiṣẹ́ ilé arúgbó ni ṣùgbọ́n tọ́lọ́run bá rán gbogbo ìpè yìí lọ́wọ́ kó dìde àánú fún mi mo fẹ́ máa ta bàtà mo fẹ́ máa ta bàtà ni o bàtà ní bẹ́ẹ̀ ní sàrún ni mo ń kọ́ lọ́jọ́ ọ̀rọ̀ mi bàtà ni mo ń tà nígbà tí mo ti dúdú sókè ni ó ti tán bàtà ni o. Hello sir. Máa fún wọn ní 200,000 kó fi bẹ̀rẹ̀ bàtà yìí. Jésù Ọlọ́run àjùlọ Ọlọ́run àjùlọ Ọlọ́run gbé wá bá mi ọmọ ìyá mi tẹ́kù mi tá a ti bọ́ lọ́wọ́ ayé ìyàwó tẹ́kù wá tẹ́ a ti bọ́ lọ́wọ́ ayé ìyàwó tẹ́kù wá tẹ́ a ti bọ́ lọ́wọ́ ayé nínú ẹbí wa ọmọjọ wa lójú Ọlọ́run ọmọ tẹ́ Ọlọ́run ọmọ tẹ́ Ọlọ́run ọmọ tẹ́ Ọlọ́run ọmọ tẹ́ ní gbogbo ọ̀nà ọmọ tẹ́ lórí mi ó tẹ́ lórí ọkọ̀ mi ó tẹ́ lórí ìgbé yóò tẹ́ àtẹ́mi àtọ́mọ́ ọ̀lẹ́ ìdájẹ́ oníṣẹ́ ayọ̀ sí jẹ́ fún mi oníṣẹ́ ayọ̀ jẹ́ fún mi oníṣẹ́ ayọ̀ jẹ́ fún mi lọ́nà tí mi lérò lọ́nà tí mi rẹ̀ dájú ẹni mi máa mọ̀ tẹ́ Ọlọ́run ọ̀tẹ́ o ẹni mi máa ọ̀tẹ́ o Jésù ọ̀tẹ́ Jésù ọ̀tẹ́ o iṣẹ́ yóò ní díṣẹ́ o ẹni ṣiṣẹ́ ẹni ṣìwàwù ẹni jábọ̀ ẹni dídá wọlé ẹni yàrá lórí ọmọ ẹni dààmú lórí ọkọ ẹni dààmú lórí ẹ̀mí yẹn ẹni dààmú ẹni dání àkọlẹ̀bù ẹni dání àkọlẹ̀bù wọ́n ní jáyìnbó 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 ní gbogbo ọ̀nà àánú ọmọ dìde ní gbogbo ọ̀nà àánú ọmọ dìde ní gbogbo ọ̀nà àánú ọmọ dìde àánú ọ̀fọ̀ fún yín 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 ẹ̀mí mi máa ṣe o Ọlọ́run ọmọ ṣe gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà ṣe o ẹni ṣubú dànù ogónù ẹni ṣubú dànù ogónù ẹni ṣubú dànù ogónù àánú ojú rere Ọlọ́run yóò máa bá yín pàdé yóò máa bá yín pàdé yóò máa bá yín pàdé ẹ̀mí mímọ́ yóò máa ràn yín lọ́wọ́ lórúkọ Jésù lórúkọ Jésù àánú yóò máa fọ àánú ọmọ 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 fọ Jésù ọsẹ Jésù ọsẹ Jésù ọsẹ Jésù ọsẹ ẹni dẹni àwátì ẹni dẹni àná àánú ọfọ fún yín àánú ọfọ fún yín àánú ọfọ fún yín mo àbísẹ́ẹ̀tì yín mọ̀mọ́ lóore mama 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 lóore àwa aláìní àmà lóore àwọn onípọ̀jù àmà lóore àwọn abòsíjúlọ àmà lóore Jésù òṣè 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 ìpè Dẹ́mọ́lá òṣè ìpè bàbá mi òṣè ìpè bàbá mi òṣè ìpè Sẹ́lẹ̀ òṣè ìpè àmúṣe òṣè ìpè òṣè Ọlọ́run òṣè
padà mi tẹ́ fún mi tán a sì bọ́ lọ́wọ́ ogun ìdílé a bọ́ lọ́wọ́ ọmọ sẹ́rẹ́ a bọ́ lọ́wọ́ ọmọ làlúyà a bọ́ lọ́wọ́ ọmọ jẹ́ni a Jésù ọ̀sẹ̀ 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 padà sọ pé ayé wa padà tún ládùn ìbánújẹ́ wa ìgbàgbọ́ ẹni ló gbọ́dọ̀ wá lẹ́sìn ọ̀rọ̀ wa pàpàjà tó pé ayé wa padà nítumọ̀ ìbánújẹ́ wa ìgbàgbọ́ ẹni ló gbọ́dọ̀ wá lẹ́sìn ọ̀rọ̀ wa já sí ìyanu ọ̀rọ̀ wa já sí ìyanu ọ̀rọ̀ wa já sí ìyanu Jésù ṣe wo Ọlọ́run ó ṣe ẹ̀mí ẹ̀ṣẹ̀ Ọlọ́run ó ṣe ẹ̀mí ẹ̀ṣẹ̀ Jésù ó ṣe Jésù ó ṣe Jésù ó ṣe yes sir yes sir yes sir yes sir sir Jésù ó ṣe Jésù ó ṣe Jésù ó ṣe yes sir yes sir yes sir yes sir yes sir Jésù 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 èmi náà wọ́n ní bí yìí wọ́ ẹni fẹ́ gbà fún lọ́jà wọ́n ní fẹ́ gbà fún lọ́jà ẹni yàwèrè orí yóò ní dàrú torí gbà tètè dáadé doyin lóore ẹni kábàámọ̀ bàbá òdìdè rẹ̀ lọ́wọ́ fẹ́ yín náà bàbá òdìdè rẹ̀ lọ́wọ́ fún yín oore ló wà yín rí o yúta tẹ̀yìn wá lọ yóò wà yín rí ẹ̀rùn sí torí ọ̀rọ̀ yín o ọ̀run sí torí ọ̀rọ̀ yín ẹni jísọ fi ayé egun ayé ò ní gún yín o ogun lé bàbá ò ní já yín mọ́ ogun lé ayé kò ní já yín mọ́ ogun tẹ ẹni kò ní já yín mọ́ ogun onílànà kò ní lágbára lọ́wọ́ kò yín amúni ayé ò ní mọ yín o wọ́n ní rí yín mú o tọmọtọmọ tọkọtọkọ wọ́n ní rí yín mú títà ti dídé yín wọ́n ní rí yín mú afẹ́fẹ́ bí òní fẹ́ lù yín o egun ayé òní kò yẹn wọ́n ní fẹ́ gbà fún yín lóúnjẹ o ìrànlọ́wọ́ ojoojúmọ́ yóò dìde fún yín o ẹ̀sìn àwọn aláìní lóore ọ̀rọ̀ sì fún yín ipa yóò ní káyín ipa tó ní káyín ipa níbi òní káyín o ìrànlọ́wọ́ ojoojúmọ́ àánú ojoojúmọ́ yóò dìde fún yín ẹsẹ o àánú Ọlọ́run ó fọ yín fún yín ìrànlọ́wọ́ Ọlọ́run ó dìde ìrànlọ́wọ́ yín ó dìde fún yín ẹni jábọ́ Jésù ó dì yín mú ẹni ṣìṣe ẹni kábàámọ̀ wípé ẹsẹ̀ dídá Adédoyin lóore ẹni kábàámọ̀ o òkè lẹ́mọ̀ lọ ẹni ṣìṣe o wọ́n ní rúkú yín wálé wọ́n ní fẹ́ gbà fún yín lóúnjẹ ẹni yàwèrè Jésù Olúwa bá ń gbé sójú mọ́mọ́ yìí ẹni yàwèrè Jésù ọ̀rọ̀ yín lọ́wọ́ Jésù ò dìde fúnra lọ́wọ́ yín aláàánú yóò dìde fún yín níbi gbogbo tá àrò kò rere sí oore ó lálẹ́ fún yín yóò lálẹ́
lálẹ́ fún yín lórí ọmọ yóò lálẹ́ lórí ọkọ yín yóò lálẹ́ lórí gbogbo tó tara yín jáde yóò lálẹ́ fún yín ayé òní mú yín ayé òní mú yín ayé òní mú yín ẹni yàwèrè ẹni yàwèrè ẹni yàwèrè ẹni yàwèrè lẹ́kùn tí wọ́n sí lórúkọ Jésù ayé òní kàn fún yín ayé òní kàn fún yín ayé òní sọ yín ti ta wọlé orí yín òní dàrú orí yín òní dàrú ogun ilé bàbá kò ní já yín bá ogun ilé bàbá kò ní já yín bá ẹni ṣubú dẹrù ògónù ẹni ṣubú dẹrù ògónù torí pé ẹsẹ̀ dídá Adédoyin lórí ẹni kábàámọ̀ torí pé ẹsẹ̀ dídá mi lórí ẹni kábàámọ̀ ẹ máa rọ́wọ́ yọ ni 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 lẹ́yìn báyìí bàbá mi asọ̀ròyìn ayọ̀ wọnú lẹ́mi asọ̀ròyìn ayọ̀ wọnú lẹ́mi ẹni ṣíṣe ẹni ṣíṣe ẹni ṣíṣe ẹni ṣíṣe ayé òní mọ yín ayé òní mọ yín ayé òní mọ yín wọn ní fẹ́ gbà fún yín lóúnjẹ wọn ní fẹ́ gbà fún yín lóúnjẹ náà ní fẹ́ gbà fún yín lóúnjẹ kankan ayé òní ta yín kankan ayé òní ta yín ooo ẹni sílẹ̀tẹ̀ ẹni sílẹ̀tẹ̀ ẹni sílẹ̀tẹ̀ ẹni sílẹ̀tẹ̀ ẹni sílẹ̀tẹ̀ ẹni sílẹ̀tẹ̀ Jésù ọ̀dà mi láre Jésù yóò dá yín láre.